ẹ̀yin èèyàn ẹ wò ẹ rántí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ lọ́jọ́ kìíní àná tán mú Chief Babawolóyè Sunday Igboho ní Kútọ̀nù tí wọ́n lo èyí ẹ̀ ní Kútọ̀nù kó tó di pé wọ́n lọ sí Germany. Ẹ wò ọ̀rọ̀ pọ̀ ní fídíò tí mo fẹ́ play fún yín yìí. Ẹ ti rántí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ ní ẹnujọ́ mẹ́ta yìí nípa Babawolóyè Sunday Igboho tí Kọ́lá Olóòtú pè wọ́n tí wọ́n jọ ṣe ètò lórí rédíò Kọ́lá Olóòtú. Ẹ wò ọ̀rọ̀ pọ̀ lóríṣiríṣi. Ẹ wò ẹ̀yẹ́ sáà wá nǹkan kan fìdílé ẹ gbọ́ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nínú fídíò yìí àti nípa nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara State nípa ọ̀rọ̀ àwọn Fúlàní tán ní àwọn èèyàn pé Babawolóyè Sunday Igboho ní lọ́tún lọ́sì pé ká wá bá wọn fèsì àwọn tẹ́rọ́rìsì yìí àwọn Fúlàní ká wá bá wọn fèsì wọn ní Ìlọrin. Ẹ wò nínú fídíò yìí wọ́n ní ṣé Olóyè Sunday Igboho Babawolóyè Sunday Igboho sáwọn ló fẹ́ lọ fèsì àwọn Fúlàní ní ṣèpá àwọn ìjọba wà ń bẹ̀ tíjọba orí kankan ṣe sí àwọn pírẹsidẹ́ǹtì àwọn gọ́vnọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba àwọn sójà àwọn DSS. Ẹ wò lóríṣiríṣi wọ́n pọ̀ nílẹ̀ Yorùbá bọ̀gbà tí ò sí ọ̀dà lọ́wọ́ àwọn pírẹsidẹ́ǹtì wa gbà tó ṣe pé àwọn pírẹsidẹ́ǹtì wa náà ló wà nídìí ọ̀rọ̀ yìí n tó lè mú gọ́vnọ̀ kó máa bá àwọn agbésùmọ̀mí kó máa bá wọn ṣe mítìn ṣé ti mọ̀ pọ̀rọ̀ yóò nìkan nínú. Ẹ wò ẹ sáà mọ̀ pé Babawolóyè Sunday Igboho náà wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba ìyẹn bíi babawa Aláàfin Ọ̀yọ́ pẹ̀lú babawa Ọọ̀ni Ilé Ifẹ̀ mọ̀ pé Babawolóyè Sunday Igboho wọ́n jáde wọ́n ṣe rálì wọ́n lọ sọ́dọ̀ àwọn ọba lóríṣiríṣi nítorí pé kíni kán lè bá gbọ́ òmìnira. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yìí. Ẹ wo fíọ́nrán tí mo fẹ́ play fún yín kẹ́ gbọ́ nǹkan tí wọ́n sọ nínú ẹ̀. wọ́n mú Olóyè Sunday Adéyẹmọ Igboho ní Kútọ̀nù. Igboho lu ọdún kan ṣáńgílítì lọ́gbà ẹ̀wọ̀n ní Kútọ̀nù kórí ó tó kó baba Dami yọ. Tẹ́ ẹ bá gbàgbé kí ìṣẹ̀lẹ̀ ti July 1st ó tó wáyé èmi Àkàndá gbìyànjú gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn Olóyè Sunday Adéyẹmọ Igboho. Ìdí ni pé Ọlọ́run kẹ́ Igboho ṣà ebi èèyàn kì í pa òǹgbẹ èèyàn kì í gbẹ́ òtútù èèyàn kì í mọ. Igboho kì í ṣe ejò adìẹ ni ọlọ́mọlẹ́yìn rẹpẹtẹ. You will surely love him because he has a very good heart, very open heart, and he loves everybody. He trusts everybody too. Ìyẹn máa ń jẹ́ kí wọ́n kọjú ìjà padà sí Olóyè Sunday Adéyẹmọ Igboho. Ibi tí mo lọ lé ní lélẹ́yìí lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Àwọn ará Kwara wá bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò oríṣiríṣi. Olóyè Sunday Adéyẹmọ Igboho ẹ gbà wá, Igboho ẹ gbà wá, Igboho ẹ gbà wá. Ariwo yẹn máa dàbí tọ́mọ èèyàn tómi fẹ́ gbé lọ. Gẹ́gẹ́ bí abiyamọ ẹkún tọ́mọ ń sun dádì mi ẹ má jẹ́ ń lọ, dádì mi ẹ má jẹ́ ń lọ, ẹ má jẹ́ kó mi gbé mi lọ. Ìrònú ọjọ́ téèyàn sọ lóko ìdùnnú tọ́mọ yẹn ti mú báyàn yóò wà nínú ìsárésókè sárésódò ẹni yẹn tí ó fi fẹ́ janpata wípé ọmọ yẹn ò gbọdọ̀ bódò lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Olóyè Sunday Adéyẹmọ Igboho ṣe máa ń rí. And let me tell you this, ọ̀rọ̀ Igboho kì í ká Igboho lára. Ntọ́ bá ṣẹlẹ̀ sẹ́lòmíì ni máa ń ká Igboho lára. Why? Naturally kò fẹ́ kí ìyọ̀ jẹ́ èèyàn kankan. So àwọn ará òkè ọdẹ yẹn nǹkan gbogbo àwọn ìpínlẹ̀ Kwara yẹn tí àwọn Fúlàní ti ransack wọn tán ti lé wọn kó ń lé táwọn Fúlàní yọ lẹ́nu ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fọn ìpè sí Olóyè Sunday Adéyẹmọ Igboho pé kó dákun kó gbà wọ́n. Now ọ̀rọ̀ tí mo fẹ́ sọ wá bẹ̀rẹ̀ látòrí prógrámù ọ̀gá wa Kọ́lá Olóòtú. Èmi ò gbọ́ prógrámù Kọ́lá Olóòtú tẹ́lẹ̀ níbi tó Olóyè Sunday Adéyẹmọ Igboho ti sọ̀rọ̀. Èsì táwọn èèyàn ń fún Kọ́lá Olóòtú ni ló pick interest mi tí mo fi wò pé ó yẹ kí n contribute sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí because ọ̀pọ̀ nínú wọn they were just slashing him. Àwọn kan pé wọ́n pe Kọ́lá Olóòtú lọ́dàlẹ̀ ìka ni o
Ìgbòho mọ́ gbọ́ràn sílẹ̀ ní ó fẹ́ tan ọpa ni ó fẹ́ ṣe kinní kan máa wò pé Kọ́lá Olóòtú fẹ́ràn Ìgbòho náà ó Ìgbòho fẹ́ràn Kọ́lá Olóòtú kí wá ló dé láàrin wọn tó fi di ọ̀rọ̀ ọ̀dàlẹ̀ tó fi di ọ̀rọ̀ ọfẹ́ pa ọ́ ni tó fi di ọ̀rọ̀ èèyàn burúkú ni oríṣiríṣi nǹkan naturally ọ̀pọ̀ àwọn èèyàn tó súnmọ́ lóye Sunday Adéyẹmọ Ìgbòho òye nǹkan kan ò yé wọn tàbí òye ọ̀pọ̀lọpọ̀ nǹkan ò yé wọn ìfẹ́ tí wọ́n ní sí Ìgbòho náà fi máa ń react ẹlòmíì máa ń wà too emotional ẹlòmíì máa ń fẹ́ ṣiṣẹ́ ju apá òṣìṣẹ́ ó máa ń fẹ́ ṣiṣẹ́ ju nítorí ẹ kó ṣe lọ tọ́rọ̀ bá ti kan tolóyè Sunday Adéyẹmọ Ìgbòho ara ọ̀pọ̀lọpọ̀ wọn kì í balẹ̀ torí pé lọ́kàn wọn wà loyalty kan ò sí níbi tí òye nǹkan tí ń ṣẹlẹ̀ láyìíká ọba ti yéèyàn there is nothing like loyalty there. Loyalty ni pé ẹni tó fẹ́ wà lóyà sí you know him truly you know his step ó wá mọ ibi tó yẹ kó gbẹ́sẹ̀ sí. Wọ́n máa ń pè àwọn kan ní wọ́n máa ń pè nǹkan kan ní protocol wọ́n máa ń pè àwọn kan ní advanced team advanced team ní máa ń tẹ́lẹ̀ síbi tó ti yẹ kí alágbára kó ti gúnlẹ̀ advanced team ó ti lọ síwájú wọ́n ti ṣe survey kí ni tí ń ṣẹlẹ̀ báwo ló ń ṣẹlẹ̀ ok tí ọ̀gá wa bá dé ibi ló máa dé sí báwo ni dídé yẹn ó ṣe rọ̀ lọ́rùn iṣẹ́ advanced team nìyẹn but majority wa being too emotional for the sake of love we have for Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho we always react above limitation so mi ìdáhùn èèyàn yẹn lẹ́bi o bó ṣe rí lọ́kàn wọn bó ṣe lójú ìwòye tiwọn ni o but èmi máa ń ní different opinion and I will always be frank ó máa pè kí n má wulẹ̀ jáde láti sọ̀rọ̀ dan kí n jáde kí n fẹ́ jẹ́nu tuntun funfun jáde lọ let me tell you this no matter how long it takes Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho will always remain in the special place in my heart 100%. A lè mọ́jọ sọ̀rọ̀ o because he has his own policy I have my own policy but I will never think of anything bad to happen to him in life. I love him more than anything. Are you getting me? But orí ọ̀rọ̀ tí mò ń sọ yìí majority máa padà ṣépè majority máa bẹ́ẹ̀bù síbẹ̀ bílẹ̀ ayé tí wọ́n ṣe rí nìyẹn nǹkan kan ò yé wọn torí pé àwa ní Yorùbá ní àní torí akọ́bẹ̀ jẹ káfọ́kòkò ọbẹ̀ sọnù we can never because of them not say the truth. So now ẹja wa débi sáà ń lọ mo wá wà forced láti lọ wo nǹkan tí ọ̀gá mi Kọ́lá Olóòtú sọ nípa Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho máa kọ́kọ́ play ẹ̀ fídíò tí mo fẹ́ play ń bí ó máa tó bí 3 then máa wá bring out to advice mi gangan fún Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho as a blood brother bí ò jẹ́ torí nǹkan méjì yóò jẹ́ torí ìjọ kan he has been there for me just one day tí ò bá jíjọ́ kan péré lọ so yóò wá wù mí ẹ̀yin tẹ́ bá máa interpret ọ̀rọ̀ ẹ fún òòṣà ẹ má fi kún ẹ má yọ kúrò ẹ má narrate ẹ plain tí n bá sọ fún Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho pé mi Àkàndá ní lóòótọ́ nìran Yorùbá fẹ́ràn rẹ̀ nìran Yorùbá nílò rẹ̀ ìyàwó àtọmọ rẹ̀ nílò rẹ̀ ju anybody lọ ó nílò ara rẹ̀ ju anybody lọ so kí n má lo àmì fàágùn rárá I don't want to take much of your time ẹ jẹ́ ká kọ́kọ́ wo fídíò tí èyí tí mo sọ ń bọ̀ o fídíò èyí tí mo sọ ń bi eléyìí tí Olóyè Kọ́lá Olóòtú ti sọ̀rọ̀ àbí bá Ìgbòho sọ̀rọ̀
Kọ́lá Olóòtú sọ. Hello somebody. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ sá o. Ẹ káalẹ́ o. Yes sir. Sunday ní bá wa sọ̀rọ̀ lórí fóònù yìí o. Ẹ wà lórí ètò, a ti gbé yín sórí ètò. Yes sir bàbá. Ẹ kú ètò sá. Ẹ kí gbogbo ọmọ àgbáyé, ẹ kí gbogbo ọmọ Yorùbá àgbáyé. Ó kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé o. Ọlọ́run ní jẹ́ kí ó bàjẹ́ fún yín. Ọlọ́run ní jẹ́ ká sínú o. Àní bọ́wọ́ o. Àmín. Àwa tá a wà lókè òkun, Ọlọ́run jẹ́ ká kiri òkun délé. Àmín. Àwa tá a rẹ̀ wà nílẹ̀ Yorùbá náà, Ọlọ́run ní jẹ́ á sínú. Àmọ̀ wọn sí o, àmọ̀ lọ́ọ̀rì, àmọ̀ bọ́ọ̀lì tó. Àlẹ́ tọmọtọmọ o, àgbáyé kan tó lọ́jọ́ yìí. Ẹ bá mi sọ̀rọ̀ kan. Ẹ ní báwọn èèyàn ṣe ń pè yín káàkiri ìpínlẹ̀ Kwara lókè ọ̀dẹ ni nígbàniláwo ni ní gbogbo ògbóònà tí wọ́n ń pariwo Sunday mọ́fi wálẹ̀ wá gbìjà wà. Ẹ ní bóòlẹ̀ lórí lára yín. Ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìbànújẹ́ púpọ̀ púpọ̀. Now gbogbo ọmọ káàrọ̀ òjìrè tí ń gbọ́ mi níbi tí Kọ́lá Olóòtú ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ní that is àjọsọ ọ̀rọ̀ ti kọ́kọ́ wà láàrin olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kí Chief Kọ́lá Olóòtú kó tó pe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. There is nothing like set up there. Kì í ṣe pé bóyá olóyè Kọ́lá Olóòtú ti ń ṣètò lọ ó kàn á dédé rántí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Àjọsọ ọ̀rọ̀ ti wà ńlẹ̀ pé báwọn yẹn ṣe ń pè mí ìbànújẹ́ ló jẹ́ fún mi, mi ò wà happy, mi ì mọ bí mo ṣe lè gbé gẹ́gẹ́ bí akọni. Yóò mọ̀ sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kó lọ rescue wọn, kó lọ rescue wọn, kó lọ rescue wọn. Ọkùnrin tó dá dùn mí lọ́kàn gidigidi gan. Ṣùgbọ́n lójú gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni pé mi ò fẹ́ lọ ṣèrànlọ́wọ́. Mo fẹ́ kí gbogbo yẹn understand pé ìjọba Nàìjíríà wọ́n tẹ̀lé tó gbé sórí mi wọ́n ti gbé kúrò mbẹ̀. Tí àwọn bàbá wa bá fọwọ́sowọ́pọ̀ tí wọ́n bá fàyè gbà mí kí n lọ, mi ò béèrè owó lọ́wọ́ ẹnìkankan. Wàláì mo búra lóko lọ́tọ̀ lẹ́nu mi lọ́dọ̀ máa lọ síbẹ̀, máa dẹ̀ lọ sí gbìyànjú mi. Ó gbọ́ nǹkan tó lóyè Sunday Adéyẹmọ Ìgbòho sọ pé àwọn èèyàn ní lọ́kàn páwọn ò fẹ́ ràn àwọn èèyàn yẹn lọ́wọ́, possibly àwọn ọmọ ìlú yẹn gangan lè máa wò ó pé ó yẹ kí Ìgbòho assist, ó yẹ kí Ìgbòho help wa. Ìgbòho wá ní reason táwọn ò fi lè tí ì yọjú leléyìí kí cooperation wà láàrin àwọn aṣíwájú wa, láàrin àwọn olórí wa, láàrin àwọn ọba aládé wa láti approach government, even though bó tiẹ̀ jẹ́ pé a ṣe ń wonder reason tí wọn ò fi tí ì mú wanted kó lórí kàn tí ìmórúkọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kó lóyún wanted list. But ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ ní ìsinlẹ̀ mi Àkàndọ̀rọ̀ Awíkonko ti sọ sẹ́yìn wípé number one, bórúkọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣe wà wanted list kò nira fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti mórúkọ wọn kú mbẹ̀, ṣùgbọ́n àwọn nǹkan kan máa jẹ́ hindrance, majority lè mọ́ ronú débẹ̀ o. Kéèsì Nnamdi Kanu tó wà lẹ́gbẹ̀ẹ́ kan, you pardon Sunday Igboho, you must pardon Nnamdi Kanu. Kéèsì wọn papọ̀ o, kò farapẹ́ra rárá. As far as I'm concerned, kò síbi tó lóye Sunday Adéyẹmọ Ìgbòho lọ lásìkò rally tí nǹkan kan ṣẹlẹ̀, tí wàhálà kankan ṣẹlẹ̀, finilágá tàdí ẹ̀bọ̀ oko ìmọ́ni bá a ṣe ń lọ láyọ̀ là ń padà bọ̀ láyọ̀. Kéèsì tí ó papọ̀ mọ́ra wọn ni, ṣùgbọ́n yóò fẹ́ dàbí ẹni pé ìyẹn wà bias. Bẹ́ẹ̀mi ṣe rí nìyẹn o. Natural now, as far as I'm concerned, gbogbo tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá pátápátá lààrẹ Bọ́lá Ahmed Tinubu rí, ojú ààrẹ ọ̀fọ́, etí ààrẹ òdi, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń bá ààrẹ ṣiṣẹ́. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti gbé àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé láti approach àwọn ọba aládé wa. Ẹja fi eléyìí tó kù lẹ̀ fọlọ́ very very soon, gbogbo eléyìí wọn yanjú. Now ẹ jẹ́ n kọ́kọ́ play fídíò yìí tán kí n tó tiẹ̀ sọ̀rọ̀. Lọ́bẹ̀ aláfẹ́ ìjọba ń kwara yìí. Ẹ ní ìdí owó lọ́wọ́ ẹnì kankan. Wọ́n gbé wanted yẹn kúrò lórí mi, kọ́ wá wù mí wò pé wọ́n dán mi wò, á rí i pé rere lolúwa, á
àìmọye àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ tí wọ́n gbé tó bá tí mo dìde làwọn náà rẹ́dí àti dìde tẹ̀lé mi táàdé jọ lọ táàdé lọ rí tábọ̀ rí tálàfíà rẹ̀ wá ń Kwara. àwọn eléyìí mọ̀ ṣe. ẹ̀gbọ́n mi bàbá mo fi ń dá yín lójú pé ẹ̀yin bàbá ní ajá àsín lọ́mọ ehoro òsín ilé ọmọ Yorùbá ni wá ilẹ̀ Yorùbá dẹ̀ níbi tí wọ́n ń tẹ̀sùn àṣọ yẹn àgbà àwọn tí wọ́n lọ tó àwọn Fúlàní tó wà ń Kwara àwọn ò mísì gidi tó bá dẹ̀ mísì gidi gan láwọn láyà ṣebí ìbọn náà gbé lọ́wọ́ wọ́n fi ń dẹ́rù bá sójà tó ń dẹ́rù bá ọlọ́pàá tó ń dẹ́rù bá DSS síbẹ̀. Fúlàní ti pólísì méjì báyìí àwọn kan jẹ́ àwọn èèyàn rí tí wọ́n ń ṣòwò tí wọ́n ń ṣe dáadáa. àwọn yóò kọ́ là ń sọ pa wọn. àwọn Fúlàní tí ẹwọ́ èmi tó ti gbé tó ti padà nílùú Kwara báyìí àwọn tó ń pa ń Kwara yẹn èmi ò mọ kẹ́kọ̀ọ́ àwọn Yorùbá kò sí nǹkan tó fẹ́ mú gbogbo ọmọ Yorùbá kọ́ ẹ ká dìde lọ bẹ̀ tá à ń pera wa lákọni tá à ń pè é àlèsígbàlèsàwó báyìí kí gbogbo irú àsìkò yẹn ká fèsì Kwara yẹn ni tí wọ́n ń tẹ̀lé ọba sí lórí tèmi tí mo lè rìn tí mo lè yẹn bí mo ṣe yẹn tẹ́lẹ̀ ó fi Ọlọ́run tó ní. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, you are speaking like akọni ẹ ń sọ̀rọ̀ bíi ẹni tó nífẹ̀ẹ́ ìlú ẹ̀ tó nífẹ̀ẹ́ àwọn èèyàn ẹ̀ ọ̀rọ̀ kan rí bẹ́ẹ̀ ṣe ròyìn ẹni sà kí gbogbo àwọn ọmọ Yorùbá kakura lọ ọ̀rẹ́ mi dà mí wọ́n da tèmi nìyẹn ọ̀dàlẹ́ òdì méjì àwọn ọ̀daràn la fẹ́ lọ fèsì o àwa náà ó dọ̀daràn lójú ọ̀nà 100% reality. Chief Sunday Adéyẹmọ Ìgbòho, let me first ask you tá bá fẹ́ lọ rí fèsì wọn nísìnyí ok ìbọn làwọn yẹ kó dání tá bá fẹ́ lọ rí fèsì wọn gbogbo ọmọ Yorùbá ní irin la fi gérin àwa náà máa lọ gẹ́gẹ́ bí akọni àwa náà wà kó irin dání tá a bá ti kó irin dání àwa náà ti di ọ̀daràn irin tá a kò dá tá a bá kó irin dání ṣèjọba mọ̀ ń pa ẹ̀ ṣèjọba fọwọ́ sí sáà gba láìsẹ̀ẹ̀sẹ̀ sáà lẹ́tọ̀ọ́ láti gbé tán bá pàdé wa lójú ọ̀nà ńkọ́ irú èèyàn wo ni wọ́n pè wá bó láì sọ pé a fẹ́ lọ gba àwọn èèyàn kan lẹ̀ ni ta ló fún wa ní authorization ta ló authorize wa. And my lovely brother Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho bá a bá la kórin lọ it will now be like ìbọn dẹ̀ sọ pé wọ́n bàbá ń lé ẹ̀jọ́ ní oní kò rí bẹ́ẹ̀ ẹ̀ ń bá kó bọ́n dání ọmọ bá ń yìn so gbogbo àwọn nǹkan yìí ni ó ní sùúrù púpọ̀ jù ṣe gbádùn mi gbogbo ọmọ káàárọ̀ oòjíire so now ẹ jẹ́ n play ẹ̀ tán. èmi ìdúgbò láti dé Kwara ẹ̀. ẹlẹ́ẹ̀ni dúró kẹ́nì kankan ó pè yín tẹ́ fi lọ. èmi ò dóde tẹ́mi wá tí ò wá sí wọ́n tẹ̀lé lórí. gbéra ẹ lọ bẹ̀ pé kò sí gbéra lọ bẹ̀ bẹ́ẹ̀ ni bí mo ṣe ń gbóhùn wọn tó ń sunkún ẹkún kíkorò ń lu yẹn ń ti débẹ̀ bí ní sórí ìjọba kankan ń débẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. kí ni. bàbá ní àwọn ò ní dúró de ìjọba kankan àwọn ò ti débẹ̀ tí ò bá sí wanted lórí àwọn. Now ẹnìkan sọ̀rọ̀ bí ó ní he said if government approves let me tell you my lovely brother or sister gọ́ọ̀mẹ̀ntì tó máa approve individual láti lọ fèsì terrorist gọ́ọ̀mẹ̀ntì yẹn ti accept pé òun ti fail duty òun láti dáàbò bo àwọn èèyàn lútọ́ wà lábẹ́ òun ìtìjú ni yóò jẹ́ fúnrò ìjọba bẹ́ẹ̀ kò sí ìjọba tí yóò approve irú ẹ̀ fún yàn whether you take it or you leave it I will always say the truth. Now tí gọ́ọ̀mẹ̀ntì bá approve ẹ̀ that means recruitment máa wáyé compulsorily recruitment máa wáyé láì kìí ṣe state police àwọn wo ni wọ́n fẹ́ recruit bó ni wọ́n ṣe jáde níbo náà ti fẹ́ recruit wọn kí náà fẹ́ recruit wọn lé lórí àwọn wo ni ó recruit wọn nǹkan ìjà wo náà fẹ́ kó lé wọn lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí gọ́ọ̀mẹ̀ntì la fẹ́ lọ gbèjà o gọ́ọ̀mẹ̀ntì náà ni ó tó sọ wá dọ̀daràn ká kó Jagamu dání nísìnyí ká sọ pé ni la fi gérin ká lọ fèsì àwọn jàǹdùkú yìí ká ṣe wọ́n lọ́sẹ̀ síbẹ̀ wọ́n lè pa àwọn tá a pa òkè ń ṣe jàǹdùkú o wọ́n lè padà change ẹ̀ mọ́ wa lọ́wọ́ bí àwọn tá a pa yìí ṣe jàǹdùkú o
ọ̀pọ̀lọpọ̀ wa máa ń sọ̀rọ̀ bí ẹni pé àmọ́ orí ìjọba tó wà lórí àlééfà àmọ́ pé ìjọba ò fẹ́ràn wa à ń sọ̀rọ̀ bí ẹni pé kò sáwọn èèyàn kankan behind àwọn terrorist yìí à ń sọ̀rọ̀ bí ẹni pé òye tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ò fi gbogbo ara yé wa pé bí náà bá láwo kò lè gòkè odò à ń sọ̀rọ̀ bí ẹni pé àwọn àmọ́ pé àwọn èèyàn yìí ló lùrànlọ́wọ́ sorry. tí mo sọ yìí gan àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọlẹ́yìn mi ti wà ń bẹ̀ báyìí àwọn ọmọlẹ́yìn mi tí mo mọ̀ kán free wọ́n ti débẹ̀ báyìí lẹ́yìn wà láwọn aráàlú yẹn gan mọ̀ kán àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọlẹ́yìn mi ti wà nílùú yẹn. ọtán ṣúgà jà. now àkọ́kọ́ kí n sáré yọ létò lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ tí bàbá Kọ́lá Ọláwuyì sọ yìí so ọ̀rọ̀ tí bàbá Kọ́lá Ọláwuyì sọ yìí táwọn àtolóyè Sunday Adéyẹmọ Ìgbòho sọ yìí ńbo ni àbí Kọ́lá Olóòtú ẹnu mi àgò Kọ́lá foríjì Kọ́lá Ọláwuyì ọ̀rọ̀ tí Kọ́lá Olóòtú sọ yìí àtolóyè Sunday Adéyẹmọ Ìgbòho èwo lẹ̀bi Kọ́lá Olóòtú ń bẹ àwọn tó jáde bí ìkẹta tán tí wọ́n bẹ̀rẹ̀ sí ní láàlì bàbá yìí kí ni tí wọ́n láàlì wọn fún nínú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí because Chief Sunday Adéyẹmọ Ìgbòho do the talking àwọn ni wọ́n ń sọ̀rọ̀ àwọn kan sọ pé Kọ́lá Olóòtú ń já àlùbọ́sà sí irú àlùbọ́sà wo ló jẹ jáde nínú nǹkan tá a gbọ́ yìí ẹ jẹ́ n sáré clear àti mo fẹ́ clear. Hello somebody. Okay, sorry. Sunday Igboho májàsọ́lá o Sunday Igboho etí. Same Kọ́lá Olóòtú lélẹ́yìí o tẹ ló kórìíra Sunday Igboho tẹ ló fẹ́ ti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sínú ná tẹ ní ó ń tan olóyè Sunday Adéyẹmọ Ìgbòho wọ́n padà bọ̀ lórí ọ̀rọ̀ mi o mo fẹ́ clear àwọn nǹkan kan ká má wà too emotional ká má sáré ṣépè fáwọn èèyàn ká má sáré bú àwọn èèyàn kan torí pé òye ọ̀rọ̀ tí wọ́n sọ òye wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní òye ntẹ èèyàn ń sọ kò yé wọn ọgbọ́n wọn ò gbé òye wọn ò gbé làákàyè wọn ò lè ru ẹrù yẹn so tó bá ti wá pọ̀ ju làákàyè wọn lọ yẹn máa overreact ẹgbọ́ Kọ́lá Olóòtú o. ẹ mélòó tó ò lè mọ wo ètò mi Yorùbá ò ṣe é kú fún o ní tí mò ń wí fún Ọ̀yọ́ Yorùbá kò ṣe é kú fún májẹ́ nìkan ó tì ọ́ lu báàbù wáyà o Ọlọ́run ti ṣe Yorùbá lọ fẹ́ gbàmìnira Yorùbá lọ fẹ́ kọ́ jẹ lọ Yorùbá ti jẹ lọ o nígbà tí Ọbásanjọ́ jẹ lọ ń jò ó ní ìgbà náà làwọn àsárídòkúbọ̀ ni wọ́n ń da Niger Delta láàmú tí wọ́n ń kọ́gun jà Niger Delta tí wọ́n ń fọ́ gbogbo ilé epo Ọbásanjọ́ gbá ó kó gbogbo àwọn àsárídòkúbọ̀ ó bá wọn ṣe mítìnì ẹ lọ́ọ́ kó bọ̀ yín wá ẹ dàbọ̀n lẹ̀ ẹ jẹ́ àjọ ṣe kínní yìí gbogbo wọn ló dolówó ó fún wọn lówó. Now Abba Father, God bless you ẹ ra síkà fún mi ẹ jẹ́ kí n sáré ṣe pápápá ọ̀rọ̀ lóye Sunday Adéyẹmọ Ìgbòho ẹnìkan ní for Chief Sunday Adéyẹmọ Ìgbòho to say that he loves his people 100% no doubt and kò sí àyè kan nínú ọkàn mi tí mo ti fẹ̀jẹ̀ sínú tutọ́ funfun I'm saying the reality I will say the reality Ìgbòho fẹ́ràn èèyàn naturally so ẹ̀rù máa wá bà wá kan because a sì ní ìdí ẹ̀ lọ́jọ́ iwájú a fẹ́ kó dàgbà kó dògbó family ẹ̀ ní ìdẹ̀ nobody can control Chief Sunday Adéyẹmọ Ìgbòho take that nobody can control him he's a man of himself man of the people kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ rẹ̀ now number one ti wanted that one will surely kúrò ń bẹ̀ 100%. Now, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho mọ̀ bóyá ń wò mí ṣùgbọ́n tẹ́ ẹ bá wò mí mọ̀ páwọn èèyàn kan wò mí wọ́n ṣàlàyé fún yín ẹ fẹ́ lọ síbẹ̀ sí ìpínlẹ̀ Kwara àwọn ìlú tán ti ransack àwọn èèyàn yẹn ẹ fẹ́ lọ assist wọn láti gbà wọ́n lẹ̀ láti ràn wọ́n lọ́wọ́ káwọn Fúlàní ọmọ ṣe wọ́n lọ́sẹ̀ mọ́
ìgbésẹ̀ tó dáa ni ṣùgbọ́n ẹ jẹ́ kí n sáré béèrè àwọn ìbéèrè yìí quickly. Ogun lẹ fẹ́ lọ jà o, ẹnikẹ́ni tí bá sì ń lọ sójú ogun oríṣiríṣi nǹkan ló máa put in place. We are talking of logistics because iye ọjọ́ tá a lò lójú ogun ò ṣe é predict sa. Bí ogun abúlé tàbí ìlú ńlá Fúlàní ti lé kúrò according to report tá ń gbọ́, that means 20 villages. Àmọ́ distance bí wọ́n ṣe jìnnà síra wọn sí. Kí ni logistics tó wà ńlẹ̀ fún yín láti tẹ̀lé? Abúlé wo lẹ ti fẹ́ bẹ̀rẹ̀? Abúlé mélòó lẹ fẹ́ lọ lójúmọ́? Igbó mélòó ló wà ní abúlé kọ̀ọ̀kan? That is my first question. Lára logistic. Èèyàn mélòó ló fẹ́ tẹ̀lé ń lọ? Ṣéjọ́ yẹn lẹ máa dé sà? Tẹ́ ẹ̀ bá ní déńjọ́ yẹn ta ni ó provide ní táwọn èèyàn wọ̀nyí yọ jẹ? Kò sẹ́ni tó lè jagun fúnjọ́ méjì láì jẹun. If àwọn tí ń jà ti Ukraine, tí ń jà ti Russia, tí ń jà ti Hamas, tí ń jà ti Israel, kò sẹ́ni tó lè jagun fọ́jọ́ méjì without food. Ta ni ó máa provide àwọn oúnjẹ yẹn? Àwọn onísùnmọ̀mí tí wọ́n àtàkì wa yìí, wọ́n ń fẹ́ helicopter lọ gbóúnjẹ fún wọn. Wọ́n ń fẹ́ helicopter tọ́jú wọn. So now kò yẹ kí n dáwọn èèyàn kan lóhùn rárá o, kò yẹ kí n dáwọn èèyàn kan lóhùn ẹni ní so they shouldn't do anything until they come to another Yorùbá state. Kẹ́niyẹn ní sùúrù, kẹ́niyẹn pẹ̀pìn, kẹ́niyẹn òpin làákàyè kó òpin ọpọlọ ẹ̀ kó farabalẹ̀ gbọ́ àlàyé tèmi ná. Tí n bá ṣàlàyé mi délẹ̀ kó wá wò bóyá n tó ń sọ yẹn tàbí ọpọlọ ń ṣiṣẹ́. À ń sọ̀rọ̀ reality ń bí báyìí, mọ́ sọ̀rọ̀ emotion bí. When we are talking of emotion, gbogbo ala nífẹ̀ẹ́ àwọn èèyàn wa, ṣùgbọ́n tọ́rọ̀ bá ti di bí òfin kò sẹ́ni tí yóò jáde láàrin wa mọ́ o. Ńgbà tí nǹkan ṣẹlẹ̀ sólóyè Sunday Adéyẹmọ Ìgbòho, ǹjọ́ jáde? Kí ni ìgbésẹ̀ tó gbé? Àbọ̀ jẹun ò súnmọ́ ìyàwó ẹ̀. So tá bá ti ń sọ̀rọ̀ ẹ kọ́kọ́ ní sùúrù náà. Ẹni tí ò bá rẹ̀dí láti kẹ́kọ̀ọ́ kó sáàmà wòran. So àwọn ìbéèrè tí mò ń béèrè yìí, àwọn wo ni yóò máa gbọ́ jíjẹ? Sáwọn èèyàn tí ẹ̀ mú bọ̀ ṣé wọ́n mọ̀nà? Ṣé wọ́n mọ̀nà àwọn ìlú yìí? Àbáwọn aráàlú yìí tó ti lọ wọ́n máa jáde? Báwo la ṣe máa rìn? Sáà máa wọ́rìn ni? Àbá máa pínra wa sí sọ̀rí ìsọ̀rí? Sáà mojú ọ̀nà bíi táwọn onísùnmọ̀mí gangan gbà wọlé? Sáà mojú ọ̀nà bíi tí wọ́n wà? Sáà mojú ọ̀nà bíi tá a fẹ́ wá wọn sí? Logistics. Kí ni tó wà in place? Technologically. Tá fi wò wọ́n síwájú, tá fi search inú igbó síwájú, tá fi wo bí tán wà bóyá lè rí bí tí wọ́n wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn yẹn wà at stake. Because àwọn ibi tá fẹ́ lọ tó jìnnà síbi tá ń gbé, tó jìnnà síbi tá wà. Mr. Temi Adeleke, God bless you sir. Èyí náà ra síkà fún mi, God bless you sir. Àwọn ibi tá fẹ́ lọ tó jìnnà síbi tá ń gbé, we have to go on vehicles. Ṣé Sunday Adéyẹmọ Ìgbòho láwọn ò béèrè owó kankan lọ́wọ́ anybody? Ẹ̀yin nìyẹn sá. Àwọn èèyàn tó fẹ́ tẹ̀lé ń lọ, majority ọmọ béèrè láìpẹ́ yìí nísìn ipa wọn fẹ́ fi ìyàwó àtọmọ́lẹ̀ o, àwọn gbọ́dọ̀ provide fún káwọn tó kúrò nílé. That is number one. Àwọn mọ́tò tí ó kó yín lọ, ta ni ó rèpo sí? Ta ni ó sanwó ṣáàtà? Ṣé gbogbo ẹni tó ní mọ́tò ni ó gbé mọ́tò ẹ̀ kalẹ̀? Ṣé gọ́ọ̀mẹ̀ntì ó sọ wípé àwọn rán wa níṣẹ́ yẹn? Ṣé tá bá débẹ̀ tá bá ṣẹ́gun ṣé kò ní dọ̀ràn sí wa lọ́rùn? Ṣé kò ní dàbí pàkúté sílẹ̀ fún wa pé ẹni tá fẹ́ sun jẹ tó tún fi pó para? So that is number one o. Secondly, yóò bá tẹ fẹ́ tìtorí ẹ̀
ṣé Yorùbá mọ̀ọ́re ṣé Yorùbá mọ yàgò fẹ́lẹ́sìn àná ọdẹ afífìlà pé ní lọ́dọ̀ Yorùbá bò ní ṣe máa ń rí orin tí mo play lẹ́ẹ̀kan o Sunday Igboho Tafa Adéoyè tó ń tán Yorùbá ló ń bá mẹ́lẹ̀ ro ẹnu tán fi sọ pàdé gún náà fi ìpàdé òtàn gan mọ́ o majority àwọn tí ń pèpè yìí majority wọn ni ò ní yọjú mọ́ so Chief Sunday Adéyẹmọ Ìgbòho ẹ pẹ̀pìn táìmù tí nǹkan bá ń gbé lọ́kàn yẹn ẹ kọ́kọ́ máa mú mi ẹ ní sùúrù ẹ̀dá kan ò ní ṣejú bó ṣe ń ṣe ń lọ o ká nífẹ̀ẹ́ ọmọlàkejì ká nífẹ̀ẹ́ aráàlú ká fẹ́ fẹ̀mí dínkù Yorùbá ò sí fẹ̀mí dínkù fún ojúṣe ìjọba ni sorry o because many people will say ọ̀tọ̀ kí là ń sọ kí lélẹ́yìí tó ń sọ ojúṣe ta ni ojúṣe ìjọba ni o kí wọ́n má ro nǹkan tí ò kí ń ṣe tiwa mọ́ wa lásọ kí wọ́n má pè wá lórúkọ tí wọ́n ti ń pè wá tá a tí ì dẹ̀ sóko tá a ń jẹ́ kí wọ́n má rí nǹkan kan gbámú to the best of my understanding Chief Sunday Adéyẹmọ Ìgbòho you need only one thing you need your life and business back you need freedom so tí gọ́ọ̀mẹ̀ntì bá mọ̀ wípé àwọn nídìí yín let them come for you sir they will now know your value they all know you kò sí ẹni tí ó bá sọ pé òun ò dágbò òun mọ̀ òun tó ń di tí ó fọ́ lójú ni tàbí kò bá gbé ńlẹ̀ Yorùbá bọ́ Yorùbá ní iṣẹ́ tí wọn ò bá bẹni tá a bá jẹ́ tó ń ti yà ní máa ń rìn iṣẹ́ tí wọ́n bá bẹni tá a bá jẹ́ tó ń ti yìn ní máa ń rìn sir sorry o I can't control you I can never control you but ẹ jẹ́ káwọn èèyàn wá fún yín ẹ jẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì wá fún yín ojúṣe gọ́ọ̀mẹ̀ntì ni ọ̀rọ̀ onísùnmọ̀mídé kì í ṣe ojúṣe individual tó lè ṣe làwọn ọmọ ìlú yẹn gangan ó máa wà justifiable àṣẹ ní ká gbọ́wọ́ lọ́wọ́ ká máa pa wá ní wọ́n ti pa iye báyìí wọ́n ti pa iye báyìí wọ́n fi pa bá ilé ìsùn wọ́n fi pa bá ilé ìsùn then àwọn yẹn wà justifiable but ẹni tí ọ̀kàn lọ́wọ́ tí ògún lẹ́sẹ̀ tó bá yọjú síbẹ̀ wọ́n ó di ẹ̀bi tí ì ṣe ti ẹ̀rú so now government approval mo ti sọ̀rọ̀ nípa government approval no government will ever approve an individual to go after anybody agbára ìjọba ò ká o wọ́n mọ̀ pé agbára individual yẹn ká ṣùgbọ́n tó lè Sunday Adéyẹmọ Ìgbòho bá lọ bẹ̀ lónìí tàbí within few days tógun yẹn bá ṣẹ́ tán máwọn yẹn balẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ó wà rí nírí pé òun mọ̀ fẹ́ẹ̀lì o òun odidi ìjọba because àwa gangan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Áfíríkà à ní panu mọ́ orin tá bẹ̀rẹ̀ sí kọ ni pé òkè tálájà àgbà ò léegun olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti gùn ó ti sọ ntí gọ́ọ̀mẹ̀ntì ṣe tì ńlọmọ Adéyẹmọ ṣe láṣeyẹ èébù ìjọba oríyìn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣé gọ́ọ̀mẹ̀ntì kan máa fẹ́ bẹ́ẹ̀ so ìyẹn wà lẹ́gbẹ̀ẹ́ kan then like I said bó la ṣe máa ń ṣẹ́gun bá a ṣe ṣẹ́gun ni pé ká dẹ́rù bẹ́ẹ̀ tó fẹ́ gbógun wá fún ni àwọn èèyàn ìpínlẹ̀ Kwara yìí àwọn èèyàn ìlú tí wọ́n sáàkì táwọn oníjàǹdùkú yìí tí wọ́n lé kúò yìí àwọn gangan ni wọ́n fa oríṣiríṣi nǹkan yẹn síra wọn ó ti ń ṣe wọ́n tipẹ́tipẹ́ wọn ò gbégbèsè kankan wọ́n ń boná mọ́ra ọ̀rọ̀ wá ṣẹlẹ̀ nísìnyí ẹ wá ń pe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ẹ sunkún lọ síwájú ilé gọ́vnọ̀ ẹ sunkún lọ síwájú ọ́fíìsì ẹ̀ ká ẹ lọ in numbers ṣe ẹ mọ governor's office ni Abba Father God bless you sir God bless you sir God bless you sir kí wọ́n lọ síwájú ilé governor kí wọ́n lọ síwájú governor's office pẹ̀lú placard lọ́wọ́ bẹ́ẹ̀ bá lówó oníròyìn ẹ mú fóònù yín ayẹyẹ ìbò ti ṣayédẹ̀rọ
èèyàn 3 wọ́n pa lákínlàlú gbogbo akínlàlú fọ́n jáde. mo gbé Oríyọmí gbé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbé àwọn náà ní ṣé káwọn ó rìkọ́ọ̀dù mo ní gbogbo yín ẹ rìkọ́ọ̀dù kágbá ní kágbá lọ́n gbogbo ẹ ní bàtà fi dún. kò sí kinní kan ń bẹ kinní kan TV ń bẹ o kò sí kinní kan TV ń bẹ o kò sáwọn TV ńláńlá ń bẹ o. ojú gọ́ọ̀mẹ̀ntì ọ̀fọ̀ etí wọn ò di Inspector General Police gbọ́ gbogbo ọ́fíìsì Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun wọn ti pa gbogbo àwọn tó lọ wọn ti àrẹ́sì àwọn tí ò tí àrẹ́ tán ti àrẹ́sì wọ́n fi wọ́n sórí list wọ́n ń wá wọn. èèyàn 3 ni wọ́n pa o. Because if you don't move, God will not move. Your life will remain stagnant. Right ìgbésẹ̀ tó yẹ ká gbé ojúṣe gọ́ọ̀mẹ̀ntì ni. Nobody is paying Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. He has his own life to live. Akíkanjú kan ò dẹ̀ lè dógun sẹ́ láìsá látìlẹ́yìn fún. Individual kọ́ ni ó ṣàtìlẹ́yìn fún Ìgbòho. Káfí ti Ìgbòho sójú ogun o. Gọ́ọ̀mẹ̀ntì ni yó ṣàtìlẹ́yìn fún Ìgbòho. They must provide every necessary things. Bí ó bá ti wá rí bẹ́ẹ̀ ti brother ẹ síbẹ̀ ti dáàdì ẹ síbẹ̀ ìwọ gangan bọ́ ojú ẹ̀ ẹ yé pariwo ọmọ Adéyẹmọ mọ́. Adéyẹmọ kì í ṣe gọ́fúnọ̀ Ìgbòho kì í ṣe president. Ìgbòho láwọn ọmọ tiẹ̀ láwọn ìyàwó tiẹ̀ and Chief Sunday Adéyẹmọ Ìgbòho sà ẹ ń bá lè pàkúrọ́ lójú ogun kọ́rántí ọmọ ẹ o. You are an àkàndá èèyàn special creation. Ṣé bẹ́yìn ṣe jẹ́ special creation ni others tẹ́fẹ́ jọ lọ síbẹ̀ làwọn náà jẹ́ special creation. Bí nǹkan ò bá sẹ̀yìn àwọn tẹ́jọ́ lọ ń kọ́ sà ṣé nǹkan ò lè sàwọn náà. By the time tá bá bẹ̀rẹ̀ sí ka casualty ń bo ọrùn ta ni ká ṣe sísà. Because àwọn tí wọ́n sọ nú gbódilé kò sí ẹni tó mọ nú gbórìn tó Fúlàní láàrin gbogbo wa ṣe wà kò sẹ́ni tó mọ gbórìn tó wọn. Reason moment wọ́n ń da màálù inú gbóná ń da màálù gbà o. Fúlàní tó lè da màálù láti Kano dé Kaduna Kaduna dé Kano dé Maiduguri Niger dé Jẹ̀bà dé Ìlọrin Ìlọrin dé Ọ̀fà dé Dóṣogbo. Ṣé gbòòrò náà ti fẹ́ jẹ kó ní inú gbó ni wọ́n mọ inú gbó tẹ́ ẹ ti kọ́ lẹ̀ fáìmọ̀ iye ọdún tẹ́ ẹ débẹ̀ mọ́. Wọ́n mọ inú gbó tó jẹ́ èèyàn péréte ní lọ́bẹ̀ torí ẹ̀ ni wọ́n ṣe ń attack wọ́n mọ ibi tán ti ń attack níbi tẹ́ ẹ̀ ní lè tètè rólùrànlọ́wọ́. A lè ṣẹ́gun wọn o. Yeah, let's stop looking at the wrong places. Ká máa fọkàn sí pé ará Ọ̀ṣun ń bọ̀ wá gbà wálẹ̀ wrong insinuation ni o. Àwọn èèyàn ìlú yẹn gangan ló lè gbára wọn lẹ̀. Ìlú 20 gbogbo àwọn ọkùnrin tán bẹ́ẹ̀ kan kóra wọn jọ. Kan ṣe ní ṣe pé àwọn ti gbọ́jọ́ ọkú. Nǹkan kò ní ṣe wọ́n o kò sẹ́ni tí nǹkan kò ṣe mọ́ láàrin àwọn ìlú yẹn o. Àwọn tí nǹkan dẹ̀ ti ṣe kọ́lọ̀ nínú àánú ẹ̀ kó bá wa rọ àwọn òbí wọn lọ́kàn àwọn ẹbí wọn. Ikú tí ń pojú gbẹ ẹni lóòótọ́ òwe ńlá nípa fún ni. Ìgbésẹ̀ Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ìgbésẹ̀ ńlá ni ìgbésẹ̀ tó dáa ni ṣùgbọ́n kì í ṣe ìgbésẹ̀ yẹn lọ́kàn o. Ẹ má bínú o. Ẹ má bínú torí Ọlọ́run. Torí pé eré ìje kì í ṣe fẹ́ni tó mọ̀ sá ogun jíjà kì í ṣe fún alágbára. Ọgbọ́n la fi pẹ mọ́ àyà gbangba la fi pejò lóòótọ́ pẹ̀lẹ́kùtù la fi roko dí ọ̀pẹ sà. Ọgbọ́n la fi jagun strategies. Nbò láti gé wọn dé nbò láti block wọn nbò ni wọ́n gbà sá lọ sáà mọ ibi tán gbà wá gangan. Abúlé wo la ti fẹ́ bẹ̀rẹ̀ nù 20 villages. Abúlé wo gangan láti bẹ̀rẹ̀
ìbéèrè tí mo béèrè lẹ́ẹ̀kan ṣé a máa wọ́ lọ ni àbá pínra wa distance mélòó la fi pínra wa síra wa kí la fẹ́ lọ fi fèsì wọn kí ni ń bẹ lọ́wọ́ àwọn tí wọ́n wá gbogbo àwọn nǹkan yìí wà very very at stake. So olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, you always have a good cause. The love for your people is on high side. Ṣùgbọ́n eléyìí tó délẹ̀ yìí lórí tìpínlẹ̀ Kwara yìí ẹ jẹ́ kí gómìnà ìpínlẹ̀ Kwara kó ṣáájú sá. Gómìnà ìpínlẹ̀ Kwara kó ṣáájú. Mo béèrè ìbéèrè kan jò ní ń pé senatorial district àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí ta ni senator wọn, constituency wọn ta ni House of Rep member, ṣé wọ́n ti wálé, ṣé wọ́n ti wá bá yín kẹ́dùn, kí ni wọ́n pè lọ́nà àbáyọ, gbogbo àwọn nǹkan ìlú ẹlẹ́nìdò. Ta lọmọ gbílẹ̀gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ yín tó wá láti rí abẹ. Ìjókòó wọn ti jókòó, àwọn olóṣèlú, àwọn olówó, àwọn ọ̀jọ̀gbọ́n ládùúgbò yẹn, ìjókòó wọn ti jókòó lórí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí. So ọmọ ọlọ́mọ là á fìpá jí. Ẹ ń pègbò ẹ pa àwọn olóṣèlú yín tí wọ́n ń pa owó sápò, àwọn tó ń gba security vote. Ọmọ ọlọ́mọ là á ránṣẹ́ dé tòrótòró, ọmọ ọlọ́mọ ló ṣe sọ lábẹ́ Egúndé. Ìpínlẹ̀ Kwara ń gan ṣe fẹ́ràn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Do you love him? Láyé rally ń bẹ ní kí Ìgbòho ọmọ wá. Sọ wá délẹ̀ nísìnyí ó bójú ọba mú agbára yín ọ̀ka ẹ wá rántí òsà àdékún ẹ wá ní kó wá gbà yín lẹ̀ ẹ sọ Ìgbòho di mẹsáyà. Wá bá mi gbẹ́rù mi ò bàbá, bá mi gbẹ́rù mi dórí, má ṣe dá wa dá bùkátà wa o Sunday ọmọ Ìgbòho, Sunday ọmọ Adéníyì o. Èmi náà wá ń dá padà fún yín, yára gbẹ́rù rẹ o, tètè yára gbẹ́rù rẹ dórí. Ìgbòho ṣà kìí ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ o, ọmọ yára gbẹ́rù rẹ. So àwọn nǹkan tó bá jójúṣe tiwa ẹ má jẹ́ àfilẹ̀ fẹ́ lòmíì. Àwọn onísùnmọ̀mí yìí wọ́n ń gba Niger wọlé sí Kogi wọlé sí Kwara. Tó bá jẹ́ pé South West ni wọ́n tún wà, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ó tún rọrùn díẹ̀ sà. North Central ní Kwara wà. Ètò wo ni yóò wà nílẹ̀ tó bá farapa lójú ogun? Sáà lè gbé wọn lọ sí hospital, tí ta bá gbé wọn délé ìwòsàn ṣé wọn ó lè gbà wọn lọ wá, ṣé wọn sọ pé ìjà wọn là ń gbé tí nǹkan fi ṣẹlẹ̀ sí wọn? Kò sẹ́ni tí ń lọ sójú ogun tí ò ní ní medical team. Sáà ti provide ẹ̀ sílẹ̀ sá. Kò sẹ́dá tí ń lọ ojú ogun tí ò ní ní medical team. Kò sí pé èèyàn kan lọ èèyàn 50 ó wà lọ sójú ogun ẹnìkan kò ní farapa ń bẹ̀, kò síbi tán ti ń ṣe bẹ́ẹ̀. Even kọjá Amẹ́ríkà ló kóyàn lójú ogun, àwọn tí ó farapa wà ń bẹ̀ dáadáa. Because Sátánì kò sinmi, ó ní gbàgbọ́ ń sinmi, ọ̀tá gan ò sinmi. Ó ní gbàgbọ́ òwe di àmúre, ọ̀tá wa kò tí ì sinmi. Ẹ̀yin Yorùbá òwe di àmúre, ajínigbé kò tí ì sinmi. Kò dẹ̀ sí sinmi lójú ogun. So torí Ọlọ́run Elédùmarè, mi ò mọ ojú tẹ́ fi wọ̀ ọ̀rọ̀ yìí, mi ò mọ etí tẹ́ fi gbọ́ o. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ fi etí ìfẹ́ gbọ́, ẹ fojú ìfẹ́ wò ó. Kólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ọmọ rí mi nírì ọ̀tá, kó rí mi nírì ọmọ ìyá tí kù mọ́ni lásìkò ìṣòro. Brother, you don't have problem. Yorùbás are your problem. Ẹ sọ náà ọ̀rọ̀ yín pé ẹ nígbàgbọ́ pé
tẹ́ bá bẹ̀rẹ̀ lónìí tẹ́ bá rẹ́dì lónìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ni ó tẹ̀lé irọ́ lẹ́pa. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, you told me by yourself wípé dáàdi yín sọ wípé bẹ́ẹ̀ bá ti fẹ́ jà bẹ́ẹ̀ ti ń jagun wájú ni kẹ́ ẹ máa jà tẹ̀yìn. You yourself know, sir. ń pé kò sẹ́ni tó ṣe gbọ́kànlé nínú ọmọ Yorùbá àwọn tẹ́ ẹ jọ dájọ́ pẹ̀ ń lọ lọ́la ẹ̀ nírí wọn pé. And let me tell you this, ẹ̀mí yín ni gbogbo wa fi ń mí o. Èmi ò lọ rálì tí Ìgbòho ọba ti lọ. I will never go, sir. Ẹ̀mí yín àwọn tẹ́ ẹ rò pé wọ́n lágbára yẹn ẹ̀mí yín ni wọ́n fi ń mí o. In what sense? Tó bá jẹ́ pé wọ́n fẹ́ máa wọ́ tẹ̀lé lẹ́yìn ni ó dùn yọ rọ̀ wọ́n lọ́rùn. Ṣùgbọ́n tẹ́ bá ti sọ pé ó lágbájá ẹ̀wọ̀n yẹn gbábẹ̀ yẹn tàmẹ̀dùlà kásẹ̀gbè ẹ̀yẹn lọ sọ́ọ̀ yẹn wọ́n ti ń jìnà sí Ìgbòho pé olóyè ẹ̀já jọmọ́ ṣé ọba àdìtà bá kọ̀wọ́ rìn ni ẹ̀já jọmọ́ lọ ni ìgbà yẹn lẹ́tọ́ máa mọ̀ wípé lẹ́tọ́ mọ̀ pé mi yín wọ́n fi ń mí. Mo fọlọ́ ń búra ẹ̀mí yẹn la fi máa ń mì. Ìgbà tá a bẹ́tẹ́ bá lọ sí rálì la iléegun tiwa náà máa ń kàn lágbára wa máa ń le láàmọ̀ ṣe bí ẹni pa sẹ́kù síbì kan we settle for nowhere, sir. Ogun yìí dẹ̀ ṣe téèyàn máa ń wọ́ ọjà strategy ni ìsọ̀rí là pín rẹ ní sí. Èèyàn mélòó ló dàbí tọ̀dọ̀ yín, sir? Èèyàn mélòó ni ò fowó? Èèyàn mélòó ló fẹ́ fìfẹ́ ọkàn ṣe? Ọ̀pọ̀lọpọ̀ béèrè ni mo ti béèrè tí ń fẹ́ ìdáhùn tí mo pẹ́ yìí gan ẹ ti wò wípé ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ tó ọmọ kékeré sọ lóòótọ́ ló nífẹ̀ẹ́ àwọn èèyàn lóòótọ́ ló fẹ́ gbèjà wọn tọrọ wanted list yẹn sáà ẹ fẹ́ lọ pẹ̀pín lórí eléyìí ẹ fọkànbalẹ̀ lórí ẹ̀ àwọn tó yẹ kó ṣiṣẹ́ lé lórí ti ṣiṣẹ́ lé lórí already àgbèsè ayọ̀ láìpẹ́ you are not wanted, you are not a terrorist, you are not a bad person, you only love your people. Bọ̀ láàrin àwọn tẹ́ fẹ́ràn náà ni ó kórìíra rẹ o Olóyè Sunday Adéyẹmọ láàrin àwọn tó fẹ́ràn náà ló kórìíra ẹ o láàrin wọn náà ni mú pàṣẹ ẹlẹ o. So ká má ṣiṣẹ́ sọ́wọ́ ọ̀tá ká má ṣeré sọ́wọ́ ọ̀tá lágbára Ọlọ́run ipá ọ̀tá ò ní ká o. So ọ̀rọ̀ ọmọdé ni o bí òṣègùn yóò ṣe kókóró o ẹ ń bá fẹ́ bú mi sọ pé kán mọ́ bí ẹ ń bá fẹ́ ṣépè mi sọ pé kán mọ́ ṣépè ẹni tí ó tún pè mí lọ́dàlẹ̀ pé kán mọ́ pè mí lọ́dàlẹ̀ o. But I will always say the truth. Gbogbo àwọn tí ń pariwo yín yẹn bọ̀dá Sunday gbogbo ọkọ ló fẹ́ràn yín o gbogbo wọn ló fẹ́ make owó lára ẹ̀ wọ́n bá ti lẹ picture yín mọ́ thumbnail báyìí Ìgbòho ti ṣe kíní kan o people will surely watch them. So n tí ń bí ariwo tí wọ́n nìyẹn o kì í ṣe pé wọ́n ní kókó kankan tí ó ràn yín lọ́wọ́ tàbí tọ́ yín sọ́nà because nínú ogun jíjà ìsọ̀rí níṣẹ́ pín sí ìsọ̀rí níṣẹ́ pín sí àwọn kan la advanced team tá a sọ yẹn àwọn kan ló wà into surveillance àwọn kan máa wà into drones wọ́n máa fly drone láti wọ̀ tó ń wò sí níbo làwọn èèyàn wà àwọn drone kan bẹ tẹ́ẹ̀ ní gbọ́ dídún ẹ̀ tẹ́ẹ̀ ní mọ ibi tó wà tí ó sì máa ṣiṣẹ́ tó yẹ kó ṣe ó ní drone tán fi ń jagun kì í ṣe ilé ìta fi ń rìkọ́ọ̀dù lágbo tàbí tá a fi ń ya fíìmù rárá o àwọn drone kan wà tán fi ń jagun ó máa wà in distance yọ̀dẹ̀ pic tí bá ń lọ lẹ̀ àwọn sọ́jà ló máa lélẹ́yìn lọ́wọ́ well àkàndọ̀rọ̀ Awíkonko ẹ jẹ́ ń dọ́gbọ́n fààyè díẹ̀ lẹ̀ o fáwọn èèyàn kọ̀ọ̀kan tó bá fẹ́ pè mí nọ́mbà tẹ́ pè sí lélẹ́yìí +234 +234 904 àbí +234 915 147 9599 +234 915 147 9599 ẹ ń bá ní contrary opinion tó wà jẹ́ ní o ẹ̀já sọ ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí Ìgbòho kọ́ ló ti ń ṣẹlẹ̀. Hello. 99 +234 915. ẹ jọ̀ọ́ ẹ bá mi rìn jìnnà síbi tẹ́ ẹ ti ń pè mí yẹn sà. mo tiẹ̀ ti pa. All right sir. mo ti pa wà kúkú. Yes sir.
Ọlọ́run á bless yín, ẹ̀mí ẹ̀yin náà máa gùn. àmì o. Sẹ́rí nígbà kan tẹ́ wà nínú Yorùbá Nation yẹn ń gbà yẹn. Náà mo tẹ̀sán wá rí clear picture pé you are a very different species láàrin àwọn tí wọ́n wọ́ káàkiri táwọn sí Yorùbá Nation gbà, because èmi gan wò pé kí ló ń ṣe máa tán pè láwí kòǹkò yìí náà tán máa ń lọ sí right left lẹ máa ń gbà. Dìwé mú wá farabalẹ̀ ni mo sọ di pé dìwé tẹ fi ń ronú ó yàtọ̀. Omi pé àwọn èèyàn pọ̀ tí wọ́n ń ṣe nǹkan pé nǹkan yẹn right. bẹ́ẹ̀ ni sà. Ṣé rí Mr. Sunday kan lọ ka Bible wọn dáadáa. David tó ja ogun nínú Bible, gbogbo ogun tó jà ó ń béèrè lọ́wọ́ Ọlọ́run ni o. Àwọn táàmù kan wà tọ́lọ́ á sọ fún pé má ti bẹ̀rẹ̀ sí ilé àwọn ẹni tán wá jà ológun yìí. bẹ́ẹ̀ ni. Ọlọ́run ní sọ pé ní sùúrù díẹ̀. Ọlọ́run ní sọ pé ìyẹn lẹ́yìn tó lórí ọ̀fẹ́ àti máa gbóhùn Ọlọ́run gan nìyẹn o. bẹ́ẹ̀ ni ìgbà míì yóò wá sọ pé ó ti tásìkò yá lọ báyìí. Ìgbà míì ó máa lọ ti tásìkò yá lọ báyìí. Àmọ́ pẹ̀lú bí gbogbo ẹ̀sìn wa ti rí di rúdurùdu yìí tó jẹ́ pé àsìn Ọlọ́run bíi tàtijọ́ ó ní ò jẹ́ ká mọ̀ pé Ọlọ́run yẹn sì ń bá wa sọ̀rọ̀. Sẹ́rí tó ṣẹlẹ̀ sí máa yẹn ní July 1st yẹn ọ̀rọ̀ ni Ọlọ́run fi sọ fún. Ọ̀rọ̀ sẹ́rí Chief Sunday Igboho ó yẹ kó bá àkánẹ́mì ni àbúrò ẹni màá bàjá àbẹ́gbẹ́ kó sún mẹ́yìn pátápátá tí ò bá mọ̀ kí Chief Sunday Igboho kó lọ ka ọ̀rọ̀ nípa Awólọ́wọ̀. Kó lọ ka ọ̀rọ̀ nípa Awólọ́wọ̀ o. Ọmọ Ògùn state ló ju bàbá Awólọ́wọ̀ sẹ́wọ̀n o. Awólọ́wọ̀ gan tún jìnnà o. Justice Sowemimo ló ju Awólọ́wọ̀ sẹ́wọ̀n. Òun ló pronounce judgment 10 years. imprisonment. Tí wọ́n fún bàbá Awólọ́wọ̀ ń gbà yẹn o. bẹ́ẹ̀ni. Kékeré tó wá nìyẹn ẹ wọ̀rọ̀ June 12 Abíọ́lá. Tí ẹ bá wo àwọn ẹni tí wọ́n kó bá máa tán pè lábíọ́lá yẹn àtẹnitán tó wá fi ṣe interim president the same state. bẹ́ẹ̀ni. Àwọn ẹni tó tún wá jẹ́ major àwọn bíi father of Nigeria tó jẹ́ pé wọ́n ti rúùlù rí dáadáa mi fẹ́ dárúkọ bàbá yẹn bàbá tó ń pè lọ́básanjọ́ yẹn wọ́n wà lára àwọn ẹni tí wọ́n stand as a stumbling block fún June 12 ní 1993. What are we saying? Yorùbá ò ṣe pọn lẹ́nu láò máa yẹn náà kì í sọmọdé mọ́ o. Ó yẹ kó jókòó kó ṣàánú àwọn ọmọ àtìyàwó ẹ o. bẹ́ẹ̀ni. God bless you sir. Ó láti ṣàánú àwọn ọmọ àtìyàwó ẹ. Ẹ jẹ́ wá crown tí mo fẹ́ sọ ń sìn mo ṣe fẹ́ sọ. Ṣé ẹ rí bó ṣe wà yẹn? Ó yẹ kó sún mẹ́yìn pátápátá torí pé kí ni ẹni ọlá ẹ̀ la sì fi ń mí. Ọlá ẹ̀ la sì fi ń mí dì sí gbogbo àwọn ẹ̀yà tó kù kán sì rí pé wà láìfún yẹn ló ń jẹ́ kán sì bẹ̀rù Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí o. bẹ́ẹ̀ni. Ọlọ́run àdẹ́dẹ́ rẹ̀ sí tó bá lọ bọ́ sódì kejì ọwọ́ ò ní tẹ̀ wọ́n o. Ọlọ́run ò ní jẹ́ kí máa yẹ kú o. Bọ̀ tó bá lọ bọ́ sódì kejì ẹ máa rí i pé wọ́n á ti wò pé ẹ tó ń gbèjà wọn náà nìyẹn. bẹ́ẹ̀ni. Ta ló jáde báyìí? Ààrẹ Ọ̀nà Kakanfò jáde ni. Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń mú ẹni kí pẹ̀lú pọ̀nmọ́ aláta káàkiri ẹ jẹ́ kẹ́lòmíì sọ̀rọ̀ jàre. èmi ò láìkẹ́ o. +234 915 147 147 9599 +234 915 147 9599 nọ́mbà tẹ́lẹ̀ pè mí sí nìyẹn. ok senator in charge àbí ní senatorial district wọn òní Lọlá Ṣírù ṣé wọ́n ti pè é ẹ̀yin tẹ́ wà nípínlẹ̀ Kwara tẹ́ wà ní senatorial district yẹn Òkè Ọdẹ bàbá ńlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé sẹ́nẹ́tọ̀ yín ti dá yín lóhùn àbẹ́ ẹ̀ pé kí lẹ dìbò fún ẹ dìbò fún kó lọ sójú yín só ti sójú yín dáadáa gbogbo àwọn eléyìí need láti respond wọ́n ní láti gbé gbèsè so kó tó kan olóyè Sunday Adéyẹmọ Ìgbòho olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sà ikú ò ní pa yín o àìsàn ò ní ṣe ń lọ́jọ́ èmi náà fẹ́ kẹ́ ẹ ràrò sẹ́yìn díẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ 2021 lè da ìyá oníyàá sínú ìrònú ẹ̀mí màmá yẹ kó gùn jù bẹ́yẹn lọ màmá dá pé màmá strong màmá young
ìrònú ọmọ ni o ń bọ́ jẹ́ kó tètè yá màmá o bàbá fẹ́ rọ lóòótọ́ a sọ pákọ́ọ́lì Ọlọ́run pé bọ́lọ́run bá ṣe fẹ́ ni bọ́lọ́run ṣe fẹ́ lọ́pọ̀ gbà ṣùgbọ́n àwọn kankan náà máa ń so mọ́ kankan. You need your family, you need yourself. ọmọ àti ìyàwó wà nílẹ̀. We are not talking of pé nǹkan kan ṣe no. mi ìmọ̀ bọ́yẹ láǹfààní àti wo fíìmù Police Story. Police Story tí Jackie Chan ti kó àwọn ọlọ́pàá lọ bá wọn sólè làwọn gáàsì yẹn jà bí tí àwọn náà ń dà lóru olè ni wọ́n ń jà gbogbo ọlọ́pàá tí Jackie Chan kó lọ pátá làwọn olè yẹn pa ó tún fẹ́ kókù wọn pẹ̀lú wheelbarrow wọ́n tún bọ́ǹbù ẹ̀ kò tún rí wọn kó trauma yẹn náà fẹ́ pa Jackie Chan nínú movie yẹn Police Story. Ẹ̀kọ́ tí mo rí mọ́ ń bẹ̀ ni wípé lóòótọ́ gbogbo ọmọ tákàrà bá kó lọ sínú epo ní máa ń kó bọ̀ ó lè kó mi wà lérùn kó mi wà lódìdí gbogbo àkàrà tó bá wọnú epo ni ó jáde padà ìmí ẹ̀ lè jóná o ṣùgbọ́n wọ́n jáde padà. So Ọlọ́run má jàre ojú Ọlọ́run ní ṣe wáyé o bí nǹkan bá ṣẹlẹ̀ sáwọn èèyàn yẹn níbẹ̀ wọ́n ní lágbájá ló kó wọn lọ. Ìgbòho má jẹ́ kí èèyàn kankan sọ lẹ́nu yọ̀ǹda Yorùbá for now jẹ́ kí Yorùbá sort ara wọn out sort yourself out. You need freedom. You shouldn't be wanted because you don't deserve that. Iṣẹ́ rẹ̀ ò jẹ́ mọ́ wanted ojúṣe rẹ̀ ò jẹ́ mọ́ wanted ìhùwàsí rẹ̀ ò jẹ́ mọ́ wanted nkẹ́ ọkàn ní tí ọ̀ká kiri ìfẹ́ Yorùbá ṣé Yorùbá gangan nífẹ̀ẹ́ rẹ̀. I rest my case. Àkàndọ̀rọ̀ Awíkóńkó Àjàó àrò Awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ màmá pé kí lọ́lọ́rọ̀ ó ṣe o ẹ̀yin tẹ́ máa sọ fún Ìgbòho ẹ bá mi ẹ má fi kún ẹ dẹ̀ má exaggerate ẹ lójú Ìgbòho ẹ sọ bí mo ṣe sọ ẹ wá ní mo sọ wípé tó bá bí wọn nú kan foríjì mi mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n orin àlọ́ kan wà tá a máa ń pa ìyá tìrìn ló délé ó lóun fẹ́ fọnná ọmọ ẹran díẹ̀ sẹ́nu ó ró yòókù má sọ ó rò pọ̀ máa ná ìsọ̀rọ̀ èmi ó wí yìí ná o èmi ó wí yìí ná o tìrìn èmi ó wí yìí ná o tìrìn fúrọ̀ èmi ti wí yìí ná o Ṣẹ̀bánkí Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ìbànújẹ́ òní kàn ọ́ ọlá ni ọ́ ẹni ọlá ni ọ́ òkè lọ́wọ́ ò ní wálẹ̀ láéláé aráyé ò ní sọ ọmú o ìdẹ́kun ọ̀tá ò ní bọ́ sí pàkúté ọ̀tá ò ní bọ́ sí jẹ́ kí ìpínlẹ̀ Kwara ó sort ara wọn out wọ́n láwọn ò sí lára Yorùbá ẹ̀já wo jẹ́ kán sort ara wọn out gbogbo àwọn tó ń pe Sunday Ìgbòho kan pe dáàdì wọn díẹ̀ kan pe brọ́dà wọn káwọn náà lọ fèsì Ìgbòho sáà pé méjì Ìgbòho sì lórí méjì so Ọlọ́run ṣàánú gbogbo wa. Akadé jẹ́ kí n máa lọ ẹnìkan fẹ́ join mi lórí Facebook ń bí mi kì í rí join o ẹ jẹ́ n wo Mr. Karim Jamiu ẹ jẹ́ n add ẹ̀ ń bo couldn't add guest mi ò máa ń tó dé tẹ́mi ò fi ń lè add guest o ó dàárọ̀ o òrùn rí lásùn o àní tójú òun lójú kò bó tiẹ̀ jẹ́ pé ẹ ra sticker fún mi ẹ̀yin tẹ́ wà lórí YouTube ó dùn mí díẹ̀ o ẹ ra sticker fún mi kí n tó máa lọ o ẹ ra sticker fún mi o bó jẹ́ pé inú ń bí yín pé mò ń sọ̀rọ̀ Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ẹ ra sticker fún mi náà wow Abba Father ẹ̀yin náà tún ní again ọdẹlẹ́ẹ̀kẹta tẹ máa ra sticker fún mi lónìí nìkan God bless you sir mi ní wáyé tí o God bless you. Ilẹ̀ Káàárọ̀ Oòjíire ò ní bàjẹ́ o kò ní dàrú pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yin èèyàn wa ní Kwara ọ̀rọ̀ rẹ o
ṣe rí we all love you